fún yín ó ló ti sún o ó ti sún o ó fẹ́ lọ parí àbí sórílẹ̀ ayé tá wà yìí me Yorubawuyi I no dey comot for anybody every problem ló ní expiring date títí ẹ̀ ó fẹ́ parẹ́ sometimes you have to be strong fún àwọn tí wọ́n love ẹ not just because of yourself madam ìyá ìbejì you are a strong woman ṣọ́ra ayé yìí problem gan òun gan bẹ̀rẹ̀ tó bá sán lórí tó bá ti jẹ́ ọ̀gbà wàá kó guide ti problem ẹni if you enter me I go enter you lóòótọ́ kò easy o ṣùgbọ́n wàá dúró ti problem pé ayé tá wà yìí I no dey comot for anywhere I no dey comot for anybody that line tájọ wà lórí queue tájọ wà yẹn àjọ máa lọlé ayé yìí ni ikú is not the solution mi ò lọ sẹ́niwẹ̀ ọ̀rá sunkún ẹ ti sú mi o kí ló ń sún ẹ bẹ́ẹ̀ dúró ti ṣòro ẹ lọ́rùn you enter me I enter you wetin happen gbà tí wọ́n bí mi mọ́ mi wọ́n dẹ̀ mú ibi mi wọ́n lọ rí mọ́ta so ibi kan ò lè máa tẹ̀lé mi káàkiri kí n má fèsì ẹ àti máa dúró tira wa lọ́rùn ni tó bá yá ìwà sá lọ ó fẹ́ parẹ́ àwọn ọmọ ẹ jẹ́ kí n sọ fún ẹ o ogun tó bá lé ìyá tó bá fi parẹ́ tí ogun ẹ bá gbá àwọn ọmọ ẹ mú tí ogun ẹ bá mú àwọn ọmọ ẹ sọ́wọ́ ogun yẹn á ṣe àwọn ọmọ ẹ bí ò ṣe ní wùn ẹ tó kù bá ń wẹ̀yìn wọ́n máa regret ni ó fẹ́ parẹ́ àwọn tó lé ẹ láyé tí wọ́n lè gbá àwọn ọmọ ẹ ṣògùn owó ni ojú ẹ àbò Ọlọ́run tó kù bá ń wẹ̀yìn nínú sàárè ojú ẹ máa bó gan wá sún ṣégè bá àdáyé ẹkún my sister you are a strong woman calm down tí ẹ kọ́ là kọ́kọ́ tí ẹ ò ní jẹ́ gbẹ̀yìn.